Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ máa káàsán o. Etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá ní ìrònú bí sọ̀rọ̀ bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá ṣe é rí níbi tí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí níbi tí ọ̀rọ̀ wọn ń lọ. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtọba o àti gómìnà ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá ni ó jẹ́ kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kó tó di wípé ọ̀rọ̀ náà kúrò ní bá a ṣe lérò. Bẹ́ẹ̀ ni o, gbogbo wọn pátápátá ló yẹ kó wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà wò ó sì pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí, táwọn ọba ilẹ̀ Yorùbá bá sì káwọ́rọ̀ tí wọn ò lè sọ̀rọ̀, ǹjẹ́ ṣé ẹ ò mọ̀ pé ogun ti wọlé Yorùbá nìyẹn? Táwọn ọba Yorùbá ò bá rí kọ́kọ́ sọ, tó ò rí kọ́kọ́ ṣe, tó ò rí ìgbésẹ̀, ṣé ẹ ò mọ̀ pé ogun ti wọlé Yorùbá nìyẹn? Torí ẹ̀ ló fi dàbí pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ ṣe pàdé tó lágbára pẹ̀lú bàbá Tinubu o. Bẹ́ẹ̀ ni látàrí bí àwọn Fúlàní bó ṣe fi ẹ̀mí àwọn ènìyàn wa ṣòfò. Bẹ́ẹ̀ ni Yorùbá tó sọ pé gbà lónìí gbà lọ́la, tójú ọ̀hún ò bá fọ́ rabaraba lójú ọ̀hún náà mọ̀ wò. Òun lọ̀rọ̀ tá à ń wí. Nítorí pé tá a bá sọ wípé ká káwọ́rọ̀ ká máa wò, tá a bá sọ pé kò kàn mí kò kàn mí, kò sẹ́ni tó mọ ẹni tí ó padà kàn lọ́la o. Ṣé ẹ mọ̀ pé àwọn ará Àkúrẹ́ tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ wípé wọ́n dìídì kó òkú mẹ́ta wọn kò lọ sí ọ̀dọ̀ ẹgbẹ́ gọ́vnà house ni. Ìyẹn láti fi lè jẹ́ kí gómìnà ilẹ̀ Yorùbá gan mọ̀ pé ogun ti dé. Láti fi lè jẹ́ kí wọ́n mọ̀ pé kò ṣe ṣeré rárá, àwọn ará bíi ti wọ ilẹ̀ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe bí pé kò kàn wọ́n. Mo dẹ̀ wá rí pé ó dà pé àwọn agbésùnmọ̀mí gan wọn ò mú ní tèrè. Kódà bó ṣe ń kan nílé bẹ́ẹ̀ ló ń kan àlejò. Bó ṣe ń kan jẹ́ kódà ó kan jẹ́jẹ́ mi ni mo jókòó. Ṣùgbọ́n tá a bá wá káwọ́rọ̀ tá à ń wò bọ̀ pé wẹ́ẹ́ kò kàn wá, ẹ̀yin èèyàn mi, ó má lè padà kan ẹni tó jẹ́ wípé ó máa fi kàn wá. Ẹ má gbàgbé Brigadier General náà tí wọ́n ṣe fún láìpẹ́ tó jẹ́ pé 400 million ni ó fi gbára. Ẹ jọ̀ọ́ ṣé ká ẹ lè mọ̀ pé bó ṣe ń ṣe fún àwọn ará ìlú lọ́ọ́ ṣe fún àwọn òkè lọ́hùn, ìyẹn àwọn olówó ọlọ́run. Ṣùgbọ́n ṣé báwọn ọba ilẹ̀ Yorùbá, báwọn gómìnà ilẹ̀ Yorùbá ṣé bó ṣe wá káwọ́rọ̀ rẹ̀ tí wọ́n ò mọ̀ wò, tí wọn ò sì ní rí nǹkan kan ṣe sí? Torí wọ́n ti fẹ́ gba ìlú mọ́ wa lọ́wọ́. Tá a bá sì tètè múra yóò ju ń ta lérò lọ. Bẹ́ẹ̀ ni tá a bá tètè múra yóò ju ń ta lérò lọ. Ìdí nìyí tá a fi ń pariwo pé ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ ká gbára wa, ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa kó ní kálukú lè wà ní àlàáfíà. Ẹ wo gbogbo ọmọ Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Àbí ọjọ́ mélòó la fẹ́ ṣe eléyìí dà? Ẹ wá wò ó wá sọ ilẹ̀ Yorùbá di in and out. Ìgbà tó bá wù wọ́n ló ń wọlé, ìgbà tó bá tún wù wọ́n náà ni wọ́n ń ṣe ìfẹ́ inú wọn. Tá bá sì ní ká máa wò ẹ̀yin èèyàn mi, ó má lè balẹ̀ wa jẹ́ gan. Ó lè balẹ̀ wa jẹ́ o. Gbogbo èèyàn ọba Yorùbá ṣé ká sọ pé ẹ ti gbàbọ̀dé ní? Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ṣé ká sọ pé torí owó tẹ̀ ń rí ni ẹ ò ṣe lè sòótọ́ ọ̀rọ̀, ni ẹ ò ṣe lè dìde àti jà fún ìlú tẹ́ ẹ jẹ gómìnà lé lórí? Yorùbá ẹ jẹ́ ká ronú o. Torí lọ́wọ́lọ́wọ́ tá a bá káwọ́rọ̀ yóò ju ń ta lérò lọ. Tá a bá ń wò bọ̀ tá ò sọ̀rọ̀ yóò ju ń tí a lérò lọ. Ìdí nìyí tá a fi gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ akin, ìgbésẹ̀ tó jẹ́ pé yes ó lè tètè mú òmìnira wá. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé ẹ fẹ́ gbọ́? A ò kí ń ṣe nǹkan náà o. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn.
bẹ́ẹ̀ ni ẹ pín orílẹ̀-èdè ní kíákíá kó tó di pé ó yíwọ́. Ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà mọ́ o, nítorí pé a ò lè máa lajúlẹ̀ ká máa wò kó máa pa wá ká má dẹ̀ lè sọ̀rọ̀, àbí torí lóbi tá à ń bá lọ yìí kò sígbà tá à ní padà bẹ gbogbo àwọn òòṣà mẹ́rìndínlógún lé ilẹ̀ Yorùbá tá ò ní bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. Kódà a ó bẹ èṣù ńlá gan láti máa pa gbogbo àwọn agbésùnmọ̀mí tó yẹ pé wọ́n wá filẹ̀ wá ṣe lé bàbá Tinubu. Ẹ wo the best ni pé kọ́ lọ ṣèpàdé going to bàbá Tinubu. Good luck on that one, tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ lọ síbẹ̀ àwọn òní kò lè ṣe é ṣíkọ́ kọ́kọ́ o, ṣùgbọ́n the only kíní tá a mọ̀ tá a ní ni pé kẹjẹ agbára wa ṣe ló fẹ́ dàbí pé à ń lọ fẹjọ́ ìkà à ń lọ fi sùn ìkà. Bẹ́ẹ̀ ni Yorùbá ẹ jẹ́ ká dìde fúnra wa, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á dìde fúnra wa. Tá a bá retí pé bóyá mẹ̀sáyà kan ló ń bọ̀ wá gbà wá kò ní ṣeé ṣe. Tá a bá retí pé tá a bá sọ fún bàbá Tinubu nǹkan máa yàtọ̀ níbo the same thing ni kò ní ṣeé ṣe. Ẹ jẹ́ ká dìde ká gbára wa. Bẹ́ẹ̀ ni ó dàbí pé lọ́wọ́ yìí tá a bá ń pariwo síta dáadáa lọ́ máa fi mọ̀ pé a ò ṣeré mọ́. Kódà àti àwọn olóṣèlú ilẹ̀ wa, àwọn ẹlẹ́tọ̀ọ́ ààbò gbogbo wọn ṣà ń wo fídíò yìí, wọ́n ń gbọ́ wa lójoojúmọ́ bá a ṣe pariwo, ṣùgbọ́n àwọn ọgọ́ ti jẹ́ kó yé wa pé àwọn ẹlẹ́tọ̀ọ́ ààbò ti jẹ́ kó yé wa pé apá àwọn ọgọ́ ò ká. Ṣé ibi tí wọ́n ti ń gbé brigadier general ta ló tún kù tó lè ṣe fún? Ìdí tá a fi pariwo pé Fúlàní gbọ́dọ̀ lọ nìyí o, ìdí tá a fi pariwo pé Fúlàní gbọ́dọ̀ kásẹ̀ lẹ̀ nìyẹn. Yorùbá ẹ jí ẹ má sùn. Kódà àwọn wèrè tí wàá ṣe pàbàbàrì wọ́n ti kọ́lé sínú igbó kìjìkìjì káàkiri ilẹ̀ Yorùbá. Kódà ó ti wá dàbí pé wọ́n ti gba oko mọ́ wa lọ́wọ́. Kò sọ̀rọ̀ pé ó ti dàbí pé wọ́n ti gba oko wọ́n ti gbà á mọ́ wa lọ́wọ́. Ṣé bá a ṣe máa wòrè ọmọ Yorùbá? Ṣé bá a ṣe máa wòrè? Ẹ wo báyìí fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọmọ Yorùbá ṣòfò látọwọ́ Fúlàní. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ o, bẹ́ẹ̀ ni Fúlàní gbọ́dọ̀ fi orílẹ̀ bàbá wa lẹ̀. Bàbá Tinubu wà ń bẹ̀ kó lọ jìnnà, ṣùgbọ́n kí ni ó yẹ kó ṣe bóyá ká ti pé orílẹ̀-èdè kó tó dìbẹ̀. Ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyá mi yẹn lọ́tún lọ́sí pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ iṣu atẹ́lẹsẹ̀ yóò máa bẹnu wò. Gbogbo ẹni tó bá wá láòní dé ó máa láòní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bá bùkún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.